ọmọ Olúẹran nílé orí ètò iná látọ̀ wà lè ní nílé Àwórì. Èmi ọmọ yín Abíọ́lá Babátúndé, èmi ló máa tukọ̀ ètò lè ní fún gbogbo yín nílé lẹ́tì mọ kúlí mi ṣẹlẹ̀. Èní àwa nílùú Arárọ̀mí Àlè níbí ní ọ̀dọ̀ olóyè wa Ìbíkúnlé Àjọṣẹ̀ Aba Òṣùkú ti Arárọ̀mí lè bí òun ló gbé adébí lè ní fún ti ìṣẹ̀ṣe lì mí ṣẹlẹ̀ ìyẹn náà ló gbé adébí. Bó bá yẹ̀ ṣe ń lọ láwọn máa jẹ́ kẹ́ mọ̀ ẹ̀yin ará ilé ẹ̀ máa bá wa ká lọ. Yepa, yepa, yepa. Ọbẹ̀ lórí wo. Ẹ̀pọ̀n àṣekè. Ẹ̀pọ̀n àlàbí lórí ọba. Ó pẹ́ forí ẹgbàgì. Yepa. Yepa! Yepa! Erise! Yepa! Yepa! Erise! Yepa! Ọkùnrin òde yìí o. Obìnrin òde yìí o. Àwọn ọmọdé náà òde yìí o. So àjúbà. Àjúbà àwọn bàbá. Àjúbà àwọn yàyà. Yèyé. Abẹ́ ni ìṣiṣẹ́ ní ìlú Arárọ̀mí mojúbà yín. Ẹni tó fi ìgbálẹ̀ kọ́kọ́ gbálẹ̀ ní ìlú Arárọ̀mí mojúbà yín. Ẹni tó kọ́kọ́ dáná tó gbé àdùgán síná ní ìlú Arárọ̀mí mojúbà yín. Orí àdáṣe ní wọn ni. So adébílé ni èní ọjọ́ ọ̀sẹ̀ ńlá ọ̀sẹ̀ Àwórì. Èní tún ni ìṣẹ̀ṣe àgbáyé tá ń ṣe lénìí. Lánàá nígbà táwọn amọ́sẹ̀ yìí àfihàn sí abẹ́ ìṣẹ́ àgbọ́kọ́ ẹnìkankan lénìí ọ̀nà ẹnìkan gbóná ọ̀nà ẹnìkan jàm àdúrà tágbà ó ṣe lánàá àdúpẹ́ lọ́ọ́ yẹn agbọ́pẹ́ wa òun tù sọ́mọ ìjọ̀gbọ́n wọ́bẹ̀ ìdààmú wọ́bẹ̀ atẹ́gùn búburú òjẹ́ fẹ́ lọ àwọn aboyún wa náà wọ́n bí tire àgbọ̀n náà ń tọ́wọ́ àlàbùsùn àwọn arúgbó náà wọ́n dìde ìgbà tó gbọ́ pé ìṣẹ̀ṣe ń bọ̀ ẹ wá gbọ́pẹ́ wa o ẹ wá gbọ́pẹ́ wa o ẹ wá gbàyìn wa o ní ọjọ́ ọ̀sẹ̀ rere ni kó jẹ́ fún wa o a máa rí mu a máa rí ná a máa rí lò a rí bí àṣẹ bẹ́ẹ̀ o. Dáadáa iṣẹ́ ń tayàn lẹ́nu ikú ta òṣà ilé náà ikú ta lára kọ́rọ̀ wa kó ta lára gbogbo ohun tá à ń béèrè kọ́rọ̀ wa kó ta lára kó dìde kó lọ ṣe ohun tá a fẹ́ fún wa kó dìde kó ṣìnà ọ̀dà fún wa kó dìde kó ṣìnà owó fún wa àlàáfíà bá lẹ̀rọ̀ kó wọ̀ ló wa ohun mèremère táwọn aráyé ń ṣe káà náà lè rí ṣe bẹ́ẹ̀. Obìnrin o ọlọ́bìnrin ló ń bikú obìnrin ń bàrùn obìnrin ń bà ṣe èmi òjò abikú dànù fún wa ábà ìtàn dànù fún wa ábà ṣe rí dànù fún wa ayé onípa nípa kú a nífẹ̀ẹ́ sẹ́wà rí lọ bí wọ́n ti máa pa wá o a nífẹ̀ẹ́ sẹ́wà rí bí wọ́n ti máa pa wá o a ní lóyún tó máa pa wá a ní bímọ tó máa pa wá ayé òní yọjú wa o àwòtítò tó mú wa
ètò tó ń mú lọ aláyọ̀ nígbà wà dà. Aláyọ̀ nígbà wà dà. Tóbi o. Ẹ̀yin ará ilé mi wò wá, àwa ní Arárọ̀mí níbí ìnílé ọdún ìṣẹ̀ṣe ìyẹn ló gbé wa dé Arárọ̀mí níbí ọ̀hún ló wà lẹ́gbẹ̀ẹ́ mi bí ẹ̀yin ará ilé ẹ̀ bá ń sọ̀rọ̀ olóyè ẹ̀ bá wa dárúkọ yín fún gbogbo ará ilé ká sọ ó kú ní àmì ṣe lè ní ká sọ fún gbogbo ará ilé. Mo kí gbogbo ará ilé, mo kí àwọn ẹgbẹ́ mi wọn Láwórì pé a kú ọdún ìṣẹ̀ṣe ti èní. Ọdún ìṣẹ̀ṣe là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, a sì ń bọ òòṣà Aláwòrò Akólíkẹ́ Kùrùgbálẹ̀ tí bàbá mú wá láti Ilé Ifẹ̀ láti ìgbà wáṣẹ̀. So òòṣà yẹn là ń bọ lónìí tàbí ń ṣe ọjọ́ ìṣẹ̀ṣe ti ọdún yìí fún gbogbo ìlú Arárọ̀mí àlìpápátá. A ti bọ odò ọgbẹ̀ láàárọ̀ yìí, a ti bọ ọgbẹ̀ láàárọ̀ yìí, a ti bọ àwọn eégún. So a dẹ̀ tún wá ń bọ Aláwòrò tó jẹ́ olórí gbogbo àwọn òrìṣà tí àwọn bàbá mú wá láti Ilé Ifẹ̀. Ìdí ẹ̀ náà la wà yìí tá à ń ṣe ètò ẹ̀ lọ́wọ́. Ẹ ṣe olóyè wa, ẹ tún bá a ṣàlàyé lẹ́kúnrẹ́rẹ́ ìjẹ́ Owólọ́mí ṣe lè níyì kí ni òun lè dálé lórí gan pàtó, ṣé ọdọọdún lẹ́mí ṣe ni ẹ̀bí ó ní ọjọ́ lẹ́mí ṣe ètò yìí òun lè ṣe. Ó ní ọjọ́ tí a máa ń bọ òòṣà Aláwòrò yìí, ọjọ́ ọ̀sẹ̀, ọjọ́ mẹ́sàn-án ọjọ́ ọ̀sẹ̀ Àwórì la máa ń ṣe ọ̀sẹ̀ rẹ̀. Ọ̀sẹ̀ tèmi wá papọ̀ mọ́ ọdún ìṣẹ̀ṣe ẹ̀sìn méjì, àkóso méjì là ń ṣe lénìí. À ń ṣe ọ̀sẹ̀ Aláwòrò, a tún ṣe ọdún ti ìṣẹ̀ṣe tilẹ̀ Àwórì lápapọ̀, pápátá wo là ń ṣe lénìí. Ẹ ṣe pẹ̀lú àwọn àlàyé lẹ́ẹ̀mí ṣe fún wa. Ikú láti máa bèèrè lọ ìṣẹ̀ yìí jẹ́ ohun lé òòṣà yìí dálé lórí, ṣé bóyá àwọn èèyàn bọ́ bá mi tọrọ nǹkan ìjọ mi wá sí ọ̀dọ̀ ẹgbẹ́ jẹ́ pé
nípasẹ̀ gbígbọ́ mi bọ̀ yìí bóyá ọ̀mí rí èsì ikú lọ́ba ń bèrè. ó máa wáyé bẹ́ẹ̀ ẹni tó bá ò tí ì rọ́mọ bí tó bá jọ́sìn bí aláwòrán máa ń pèsè ọmọ fún wọn torí òòṣà Ifúlà kì í ṣe òòṣà dídú ẹ lè mú kan pupa débí ẹ lè mú kan dídú débí kan fífún ní nǹkan ẹ tó máa ń lò so ẹnikẹ́ni tó bá fẹ́ ìrànlọ́wọ́ kankan tó bá débí ó máa rí gbà. Commissioner of Police ti wá sí Bíríìtì Èkó ilé bí náà ti sọ pé ó máa di ọ̀gá àgbàlagbà ó dẹ̀ dépò ọ̀gá yẹn pátá kó tó di pé ó rìtáyà nínú iṣẹ́ ọlọ́pàá yẹn ìgbà tó tún rìtáyà àwọn tó láwùjọ ṣe alága ìgbìmọ̀ àwọn ọlọ́pàá ó tún ṣe ilé bí náà ti súre bu lẹ́ni títí dèní lẹ́ni ìdẹ̀rẹ́ ọ̀gá ọlọ́pàá yẹn ó rántí bí ọdọọdún ló mú kan wá fún wa bí tó fi ká máa bọ kíní ká máa sáré ká máa súre fún òun ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àti ní ọdọọdún ó yẹ jẹ́ nìyẹn. ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ yín olóyè nígbà lẹ́mọ̀ máa ṣe ọdún ẹ̀ nífẹ̀ẹ́ lè ṣe àṣemọ̀lágbọ́ Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn ọmọ Àwórì lápapọ̀ tó bá tọ́ máa dọdún mi àtòjọ péjú ṣe níbí ní àníwẹ́rì kọ̀ọ̀kan wá tì ẹ̀yin aráalé á jẹ́ wípé òun lẹ ti gbọ́ àlàyé yẹn o tó bá tún ṣe mí lọ sí àtọ́màrí jẹ́ kẹ́ ẹ gbọ́ àá sì ń fa àkókò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Oòduà lápapọ̀ fún ọdún tìṣẹ̀ṣe ní ìwáyé lè ní àníṣe àṣetìlágbọ́ Ọlọ́run ìṣẹ̀ṣe á gbé gbogbo wa àníwá gbogbo wa tì. ẹ̀yin aráalé a ṣe wà ní ìlú Arárọ̀mí náà níbí láṣẹ wà àtọ́bá ògbóni wa líwà lẹ́gbẹ́ mi àwọn náà àtọ́bá wa sọ̀rọ̀ lórí ikú lámì ṣe lè ní ìnílìjọdún ìṣẹ̀ṣe àti ikú lé ọ̀mí ṣe níbí lè ní ulí ìdálé lórí àwọn náà àtọ́bá wa sọ̀rọ̀ ògbóni ẹ bá wa dárúkọ yìí fún gbogbo aráalé ká sọ ohun lámì ṣe níbí lè ní ẹ bá dárúkọ yìí. ẹ ṣe orúkọ tèmi ni Samuel Ebenezer ṣe fún àṣẹ ọ̀pọ̀ Arárọ̀mí ìṣẹ̀ṣe à ń fọ òrìṣà wa òrìṣà tí bàbá mú wá láti Ilé-Ifẹ̀ orúkọ àdúgbò wa ní Ilé-Ifẹ̀ ní Díàbà lágbolé Ifá tá a bá bọ òrìṣà yìí ó ń tù ìlú ń tùbà ó ń tùṣẹ aboyún lé bìtìbìtì àgbọn tí ò bí ọlẹ ọmọ aṣọ ọlọ ẹ á bí ìlú ń lòyún gbà kò sí kankan òrìṣà wa yìí òrìṣà tó ń tùlú ni a ti bọ ọgbẹ làárọ̀ yìí ó lè tùbà ó tùṣẹ ọwọ́ kankan náà ni àtòbí àti rógbó àti èso àti gbogbo ẹ̀ àti bọ́ làárọ̀ yìí ó tùbà ó tùṣẹ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu ògbóni wa yẹn ẹ bàbá ìmọ̀ràn sẹ́ẹ̀ máa gba àwọn èèyàn wa ń lórí àṣà àti ìṣe wa torí àmì fojú o pé àwọn èèyàn ti fẹ́ mu ni òkúkúdùn mọ́ ìmọ̀ràn sẹ́ẹ̀ máa gba àwọn lórí àṣà àti ìṣe wa pàápàá nílẹ̀ Àwórì wa níbí. Emily tèmi ìgbàgbọ́ náà kó mi jáde lọ́mọjọ́ mẹ́jọ ṣùgbọ́n ìṣẹ̀ṣe yìí lèmi dúró tì ìṣẹ̀ṣe ò dẹ̀ ní parẹ́ lórí wa ìṣẹ̀ṣe àti ìpìlẹ̀ ló ti wà kí ìgbàgbọ́ tó dé kí ìmàle tó dé mo wá bẹ àwọn èèyàn wa mo wá rọ̀ wọ́n ká má gbàgbé ìṣẹ̀ṣe torí ìṣẹ̀ṣe ló kọ́kọ́ dé. àyẹ̀rálé ọ̀rọ̀ lẹ́ẹ̀ ti bọ́ lérú àwọn bàbá wa yẹn ìṣẹ̀ṣe òun làgbà ọ̀ní ká má ti torí ẹ̀sìn dé ká sì torí ẹ̀ sọ pé kí ti dé pẹ̀lú ìṣẹ̀ṣe wa àyẹ̀rá àmì bẹ̀ yìí à ń fi àkókò yìí rọ̀ yìí kò sí káàtì lè ṣe gbà ohun tí ìjẹ́ tiwa ló ń jẹ́ tiwa là ẹ jẹ́ ká mú ìṣẹ̀ṣe wa ká mú lòkúkúdùn pé ìṣẹ̀ṣe àṣẹgbé gbogbo wa à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun límìtì wà lè lórí ètò yìí ọ̀hún ọba àti baálẹ̀ ogbó gbogbo ilé à ń dúpẹ́ lọ́wọ́ yín à dúpẹ́ lọ́wọ́ Òṣùkú ti Arárọ̀mí libí ọ̀hún ló gbé adébílẹ̀ ní lórí ètò ní ilẹ̀ Àwórì a sì gbàdúrà pé gbogbo wa náà àlìgbàlìbà tó máa di àmọ́dú àníwẹ̀ nìkan kan wa tì ẹ ṣe ìṣẹ̀ṣe á gbé gbogbo wa o ẹ ṣe o. Yeah.